ẹ káàbọ̀ sí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń rí wa, ẹ like, kẹ́ subscribe, kẹ́ lè máa jẹ́rọ àǹfààní yìí nígbàkúgbà tá bá ti post fídíò. Ṣé rí nínú fídíò tá fẹ́ fi hàn yìí, oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé táwa ò bá rí, àwa kì í sọ. Ìta bá rí gan-an, a jẹ́ pé a ti wádìí, a ti ṣọ̀fín tótó, a ti rí pé òdodo ọ̀rọ̀ ni ká tó mú wá sétí ìgbọ́yín. Ká má fọ̀pá pọ̀ lọ́pọlọ péjò. Ẹ jẹ́ ká sojú abẹ́ǹkó. Àwọn northern governor, they are evil. Wọ́n dẹ̀ ti cast. Wá gbọ́ àlàyé bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ terrorism tó fi ń enrich pocket wọn bó ṣe ń gbowó láti federal. Lẹ́nu ara wọn ní northern náà ni ó wá farabalẹ̀ kó gbọ́. Kí àwọn àlàyé tí mo máa ṣe fún ọ̀pọ̀lọpọ̀ wa kẹ́ lè mọ òtítọ́ tó wà ńbẹ̀, bóyá irọ́ ni mò ń pa àbí níwọ̀nba òtítọ́ tó wà ńbẹ̀. Okay? Ẹ ní láti farabalẹ̀ wo fídíò yìí kí ẹ farabalẹ̀ kẹ́ lísì sí àwọn information tó wà ńbẹ̀, kí nǹkan tó ń ṣẹlẹ̀ tó wà hidden to you nípa Nàìjíríà kó o lè mọ̀, kó má máa gbé ẹrúgbó káàkiri. Àpọ̀lọpọ̀ àṣírí ló fẹ́ rí nínú fídíò yìí o, farabalẹ̀ kó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi. Jẹ́ a bẹ̀rẹ̀ láti bí. 16 foreign terrorists arrested. Experts raise the alarm. No fewer than 16 foreign terrorists and other suspects in Nigeria have been arrested by the military and other security agencies in separate operations across the country in 4 months. The foreigners, some of whom have been convicted and sentenced to death for terrorism, including Pakistanis, Chadians, and Nigerians. According to the military sources and media reports complied by our correspondents, they were arrested in separate operations across northeast and north central part of the country between May 2025 and July 2026. About 16 foreigners terrorists òun ni ọwọ́ ìjọba bàbá Tinubu ti mú, tó wá láti Chad, wọ́n wá láti Niger, wọ́n wá láti Pakistan. Ṣé ti rí wípé àwọn northern wọ́n ti graduate. Ṣé mọ̀ wípé àwọn northern yìí ní Borno àwọn ni wọ́n produce the second in command ISIS terrorists in the whole world. Kẹ́ lè mọ̀ ibi tí àwọn northern tí wọ́n irú ìgbésí ayé tó ń wálé ayé wọn wá gbé. Ó yàtọ̀ gédégbé sáyé tí ìwà àtẹ̀mí tá wà ní south tá ń gbé. Ìgbésí ayé wọn ní north is opposite ìgbésí ayé wa ní south. Bàbá Tinubu regional. Ṣùgbọ́n kí ọ̀rọ̀ mi kó lè yé ẹ, ó ti máa ń gbọ́ lẹ́nu mi tipẹ́tipẹ́ wípé àwọn northern governor, they are evil. Wọ́n dẹ̀ ti cast. Wá gbọ́ àlàyé bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ terrorism tó fi ń enrich pocket wọn bó ṣe ń gbowó láti federal. Lẹ́nu ara wọn ní northern náà ni ó wá farabalẹ̀ kó gbọ́. Now Boko Haram is on 40 days break. If they want to argue, let them argue. Then I will release what? An evidence to that. They know and I know. There is nothing to hide. So if they are on 40 days break, people will feel like, oh wow, some people are working, you know, something is happening. But if they are able to mediate and tell them to hold on for 40 days, to hold on for 30 days, then continue, then who do you think should be investigated? The state government. Now, the women of the Goshe, that is the 460 women and children. They were what? They were at a specific point. You see the media talking about they were rescued, they were this, they were that. We did the mediations. I spoke to those people. I put those people into a position whereby they had to make a demand. Because initially they had no plans of releasing those people. You spoke to the terrorists? Of course, I was the one who made all the process. The video you saw online, I was the one who directed them to get that video for us. Okay. You know, it took me around 2 to 3 weeks communicating with them until I got to the top, you know, end of wherever I was supposed to reach. We had these discussions. They agreed to make the video proof of life. Let me quote and make it clear, ransoms was paid. Keep it aside. From Goshe? Yes, of course. Okay. Ransoms was paid in billions. How much? Around 5 billion was released. By who? Well, you want to call it the federal or state government, but ransoms were released. Now, those ransoms... Was it by the federal government or by the state government? You could put it as state government, federal government collaboration, because they keep extorting the federal government, you know. Now Tinubu is there sitting, they bring problems to him. Our state, they've kidnapped, they've done this. What do they want? How do I solve this problem? They said they want 5 billion, they want this. What has the military done? The military has tried, but you know, they will kill and all that and everything. Then Tinubu goes like, okay, it's fine. What do we do? Let us solve this problem. Then he releases funds. State government gets her own. Some of the political powers in the state get her own. Then what? The terrorists get a cut of it. 5 billion. Imagine them getting 1.9 billion. Did you see the Oyo people
problem when it came. Do you know they executed somebody? They beheaded somebody. Yes, we watched. Do you know at a specific time they lined up around 15 to 25 women and children? They video called me. They were about to slaughter them off. This Sulhu the Zaman Lafia, I want us to have something. We will ask you people to probably lay down your arms for 2 months, 3 months. Then from there we see where it goes. You know, we want our farmers to be able to go to farms and farm. We want our people to be able to go to the bushes and fetch firewood. What did they say? They told me, yes, it's fine, we can work that. But do you know presently we are having that with the government already? Yes, presently us and the government, through their mediator, we have a 40-day ceasefire program between us. So for now, we are on break. So Boko Haram is in mid-time break. Èmi náà sọ. Mo máa pariwo tó ìwọ tó bá wà lórí live show mi lọ́jọ́ Monday mo ìsọmọ ní bàbá Tinubu, what is happening? Terrorism. Kini yẹn bẹ ní ipò calm. Inú tàwa dùn ní ipò calm. Because ta máa ń gbọ́ yẹn ń kọ́ àwa náà lọ́kàn sókè ẹ̀jẹ̀ kọ́kàn wá balẹ̀ lábúrọ̀dù ni. Bó ṣe calm we are happy. But ní ìjẹta àwọn social video ti máa ń ṣe just like this one you're watching. Mo ìsọ pé bàbá idea wo lẹ fi sí Kini tẹ́ fi calm ẹ̀. Kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kó máa lo bẹ́ẹ̀. Ẹ wo àṣà àwọn terrorists wà on holiday ni. Ṣé o gbọ́ rí? Òṣì pọ̀ nù Nigeria as a country. Rádaràdà pọ̀ ń bẹ gan ni. Ṣé ní nígbàgbà tó bá yìí fọ́ọ̀sì gbogbo ẹ̀yà papọ̀ tá a ṣe sọ wípé wọ́n Nigeria yìí ni. Rádaràdà yìí la máa rí. Ìwọ tó bá dé wá sọ fún wípé bóyá ní ṣọ́ọ̀ṣì àbí ilé kéwú ẹ má wọrí àbí government official kan bọ́ síta òun àṣọ yín ẹni tí terrorism máa do ìgbàgbé very soon. Ẹlẹ́ lóko. Torí ṣorí terrorism tó òun rí tán practice láti north. Torí wọ́n ti graduated báyìí sìn wọ́n ti di pé wọ́n invite àwọn Pakistanis wọ́n ti kó wọn wá àwọn ti Chad àwọn ti Niger wọ́n ti ní kán wá join wọn kán máa kọ́ àwọn ọmọ wọn ní terrorism. Àwọn ilé tó bá ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ tí wọ́n ní police report tá lọ fún wọn ní hospital tó máa fi treat wọ́n ti ní àwọn foreigners tó ń gbé wọlé tá máa bá wọn treat ẹ̀. Àwọn wo là ń sọ the governors ṣe gbogbo ẹlẹ́nu wọn. Fọ́ọ̀lù ló ti gbọ́rọ̀ yẹn lẹ́nu mi wípé àwọn governors ìwé alẹ́nà ìgbé ni wọ́n northern governors they have nothing they are doing as a governor they are only there wọ́n kàn ń kówó jẹ tó bá wá sọ wípé federal government ń yáwó ìpolówó yẹn lọ ẹ bèrè lọ́wọ́ wọn. At the northerner okay ṣé o mọ iye villages tí wọ́n attack ní northern part of Nigeria ṣé o rò wípé attack yẹn lásán o kàn rí pé wọ́n kàn déédéé sọ ni wọ́n máa ṣe gbogbo everything paperwork náà ó ní iye billions tó fi máa gbà lọ́wọ́ federal tó máa náwọn fi fún victim. Ọ̀rọ̀ oyè yín bọ̀rọ̀ ẹni rọ́ ni tó bá ní rọ́ ni ṣó ṣì rántí Mákindé ọ̀pọ̀lọpọ̀ yín ní àdára ṣe ló hate Mákindé ìwọ ló hate ẹ̀. Give me one reason tí mo ṣe ní láti hate Mákindé. Èmi ń jà fún ilẹ̀ bàbá tèmi ni èmi ò jà fún individual. Anybody tó bá ṣe dáadáa máa bọ́ síta ṣebí tó bá ṣe dáadáa mélòó nu yín ló bọ́ síta tó wá praise wọn. Èmi á bọ́ síta máa praise wọn tó bá tún kù díẹ̀ káàtó máa tún sọ. So for them to know pé I have nothing against anybody. Mo ní láti wà neutral ilẹ̀ bàbá mi ni mò ń jà fún ìyìn tó nílẹ̀ pè mí fún nìyẹn ó ní mo dẹ̀ ń ṣe. Tá a bá wá rí ẹ̀yin kan tẹ́ wá ń sá kíjokíjo kiri tá ẹ lọ́pẹ́ àwọn tó súnmọ́ mi tá ẹ̀ ṣoríṣiríṣi tá ẹ sọ wípé dára o ọ̀rọ̀ tó ń sọ ti lágbára jù gbogbo èèyàn náà ìkéde kan kìnìkan ṣe rí pé alábòsí ni yín ẹ̀ bá àjàgbàlagbà alábòsí àgbàlagbà ni yín ojúgbà mi tì fún yín o bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ kékeré alábòsí ọmọdé ni yín ayé yín ò dá o Ọlọ́run. Láti ìgbà ọ̀rọ̀ Yorùbá nation àwa tá dìde tá la àwọn ọmọ Yorùbá lóhùn before Yorùbá nation movement bẹ̀rẹ̀ ọmọ Yorùbá mélòó náà bíire ní social media tó lè lanu sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wọn ò tí ì bí. Àtìgbà náà everybody ti ń complain tá ti ń gbógun ti ìwà ìbàjẹ́ ilẹ̀ Yorùbá. Ẹ wo ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ yín lè máa sọ pé ẹ rí changes but èmi rí changes even as very far as I am Kini from Nigeria. Far from Nigeria I can feel it. Ẹ wo ayé tí àwọn ọba wa ń jẹ ṣe rántí bàbá kan mọ́lẹ̀ Olújì tí ìkan lára àwọn young ọba kan ní Ogun State tí ó dá sílẹ̀ lójú títì tó bẹ̀rẹ̀ sí ní fọ́ etí ẹ̀ fọ́ imú ẹ̀ tá a pariwo tá a dìde iṣẹ́ mọ́yé iṣẹ́ tá ti ṣe ni kí lẹ rò pé ó mú kó àwọn ọba wa tó kó wọn lọ́wọ́ tó ká wọn lọ́wọ́ kò tó ní kálukú rọra ń ṣe tán mọ̀ wọn ara wọn àti àìmọye ìbàjẹ́ tí ìwà tèmi ti pariwo síta èmi ò ní fẹnu bòbí ti yín alábòsí ni yín kẹ̀dẹ̀ máa wá wò yín kẹ́ lè mọ̀ pa alábòsí ayé àtọ̀run ni yín èké ni yín ti yín ta ẹ̀yin tẹ́ ń ṣe kínní yẹn
ìjọ tí àwọn Mákindé tó bá ṣe dáadáa ṣáàrí ìwọ tó ń sọ fún mi wípé ṣé Mákindé èmi ètì ẹ̀ jọ ìjọ tí Mákindé tó gẹ̀ẹ́tì ẹ̀ ráìtì tó bọ́ síta tó ṣe ẹnìtì tó wà òkè ìwọ tó ń sọ̀rọ̀ tó wá àtàkì ní kí ló dé tó bọ́ síta kó wá pèsè because ẹ kò fẹ́ àtàkì iṣẹ́ mi kì í ṣe mi nìkan ni mò ń sọ̀rọ̀ nípa Mákindé or everybody nílẹ̀ Yorùbá bọ̀ ẹ lọ máa bá àwọn èèyàn tó súnmọ́ mi kán lè yẹ̀ mí lọ́wọ́ wò kán lè pa òmágógó mi lẹ́nu kẹ́ lè kó mi láyà jẹ kẹ́ lè gba iṣẹ́ tó onílẹ̀ rán mi mi ì ní bẹ̀rù onílẹ̀ kí n bẹ̀rù yín ibi tẹ́ ilẹ̀ kò ti mú yín lọ́wọ́ nìyẹn mi ò sí mi ń ronú bí ti yín tẹ́ bá wá rí ẹ rí iye ìgbà tí mo ti ń complain pé àwọn northern governor they are evil ṣáṣìírí òtún báyìí 5 billion naira ni wọ́n gbà lọ́wọ́ federal lọ́wọ́ bàbá Tinubu ṣé bí àṣírí yẹn lẹ́ ń gbé yẹn wọ́n wá lọ bẹ àwọn governors northern governors wọ́n lọ bẹ àwọn terrorists lẹ́yìn ìgbà tó fún wọn billions of naira tán ẹ̀yọ̀ wọ́n wá bẹ̀ wọ́n wípé kán lọ fún holiday 40 days holiday òun ló jẹ́ kí everywhere kó calm lórí ọ̀rọ̀ insecurity àyà tó bá tún tẹ̀síwájú wàá gbọ́ dáadáa lẹ́nu máa yìí wípé àwọn tí wọ́n kó lọ́yọ̀ọ́ tí ò bá jẹ́ wípé federal tètè intervene nínú ọ̀rọ̀ yẹn ni ṣé o gbọ́ lẹ́nu ẹ̀ tó ní lẹ́yìn ìgbà tí wọ́n gé orí bàbá Oyèdòkun ṣé àmọ́ ìpọ́kùnrin méjì náà pa ń bẹ̀ ó ní wọ́n padà wá gbé wọn wọ́n pè wọ́n ní fídíò tó ní wọ́n máa láì gbogbo wọn dáhùn báyìí tó dẹ̀ máa pa gbogbo wọn àti ìyá àtàwọn ọmọ everything kó tó di pé federal wọn bá wa dá sí i so ká ní Mákindé ṣègbè drone dé sìn tó ti wá pa wọn ká ní federal ò bá wa dá sí bàbá Tinubu ò dá sí ńgbà yẹn so wọn bá pa gbogbo àwọn mọ́mì yẹn àtàwọn ọmọ yẹn everybody náà bá padà nù àgbárígídárígídá o àdẹ̀wọ́ pé Mákindé yìí wá sọ wípé ìṣẹ̀lẹ̀ ayé tiẹ̀ so wọn bá kò kú dànù ni so ká ní wọ́n pa wọ́n sí Mákindé bó ṣe lóun gbé kọmitì dìde tó fẹ́ ṣe investigation lórí àwọn tó ṣiṣẹ́ yẹn kọmitì yẹn làbá kàn gbé dìde mo sì mi mo sọ yìí mo dúró ná ṣe ti rí àṣírí bó ṣe ń lọ́nu Nàìjíríà tẹ̀lé mi kó tó wá gbọ́ mi ó ti. ogun bá wọlé tó wá ẹ wo àmì tó ń lọ náà kánà ń dóde ìjọba táwọn ọ̀rọ̀ bàbá ká mọ́lé tí àwọn àti ẹ̀rọ pa púrọ̀mà tó fi pé ọ̀pọ̀lọpọ̀ oníkan ṣe sàn. so màá rọ̀ wá ẹ dákun ẹ mọ̀ jẹ́ kí láti tó ní pé bóyá àwa láti local government àwa pọ̀ lé ní àwa ń lọ àwọn olórí búkọ̀ tó ń sọ ohun káwá fi ọ̀bọ̀dé ìgbà kára ẹ̀ ń tà wọn ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ mo ti rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹnájì wọn ò ní ẹnájì láti lọ bí fèsì àwọn tí a kún fèsì àwọn olókùn tó wọn máa fèsì ìpè tó yìí sẹ́ fún Yorùbá nìyẹn kò sí yóò sì jà lórí àwọn kan tó yẹ ní nǹkan tẹ́ni tó ń ṣẹlẹ̀ yẹn ẹ dákun dán side attraction ni wọ́n pè é mọ̀ jẹ́ kẹ́ni bọ́ọ̀dù distract o know where we are going bẹ́ẹ̀ni kan lóye òun lẹ́gbẹ́ olórí púpọ̀ tó wá fẹ́ látọ̀ the least you can do ẹ lọ report ẹ̀ ní nẹ́rẹ́ police station. táwọn sọ̀rọ̀ odò àti bí onígbàgbọ́ tó fi fèsì ara wọn àwọn ọkọ̀ ọmọ fáṣẹ àwọn ọmọ kan ní distraction ni ibi tó yẹ ká lọ àárí bẹ́ẹ̀ lọ àwọn àlànà lè ra káàkiri agbóríṣi wọn náà lájọ ṣe odò àyẹn so ẹ jọ ẹ mọ̀ jẹ́ kí anybody distract wa kó máa lè di lọ́la pé èyí tó ń fẹ́ ni pé ìdọ́gba tó fi wọ́n lè ra káàkiri wọ́n tún yìnbọn fúnra wọn ọdún àwọn gómìnà tó bá ní ọ̀yá àwọn bá nẹ̀ ẹjọ́ tí nkálukú gbé lọ́wọ́ ó yàtọ̀ ntí kókó tún kálukú ó lè dúra wọn lọ sọ ọlọ́bọ̀ ní kó jẹ́ kó bàjẹ́ irú ẹ̀kún wọn. láti kún ọ̀rọ̀ wọn ṣe rí asọ́tà wọ̀nyí ẹ̀yà pẹ̀jọ jẹ́ kó jágbára fún wa ìyàwó wa ò ní ráìtì láti bọ̀ torí ẹ̀ la fi ní àwọn sọfínà àti intelligent tí intelligent bá ń ṣiṣẹ́ ń gbòòrò tó bá mú obìnrin tó wọ̀ tó ń béèrè question tí ò ní dáhùn ẹni tó bá sọ ló máa fèsì ó bá market nìyẹn ó ti bá ìjọ anybody tó bá gbé aṣọ. aago mọ́kànlá wọn ká wọn mọ́lé wọ́n bá jálẹ̀kùn ọmọ mi àgbà wọn kọ́ gbé wọn ti tó lẹ́sẹ̀ àtẹ̀yẹ ọwọ́ sẹ́yìn wọ́n ti lù rédèrèdè wọ́n bá wọ yàrá kejì ara tèmi náà wọ́n bá kó gba ọmọ jáde àwọn ọmọ mẹ́ta wọ́n bá kó wa síta wọ́n lùlù wọ́n lù wá sá lówó lọ́wọ́ aláàlówó lọ́wọ́ owó tó wà lọ́wọ́ wa wọ́n ti gbà ẹkú ti gbà kò sí mi mọ́ a bá ń bẹ̀ wọ́n bá àtẹ̀mí gan ni wọ́n kó lọ n kò di pé ìṣubú tán fipá gbé mi dìde tán náà mi mọ́lẹ̀ tí bá tó sọ́rọ́ dìde sí ìlọ tí mo tún dànù àti àwọn fẹ́ kan òkè odò kan wọ́n á ní kí n jòkó báwọn míì ti ń bọ̀ lẹ́yìn lára wọn wọ́n ṣe tó dìde sí mi nù pé kí ni ìjókòó mi tó ń sọ láwùsá gbogbo èdè burúkú tàti ẹ̀gbọ́n
wọ́n ṣe sọ lóríṣiríṣi ló bá tó fi pa ẹgbẹ́ mi dìde bí ìṣe ń lọ báyìí tí mo tó rẹ́ lulẹ̀ ìkànnì wọn adá ìpínlẹ̀ ọ̀dà náà kan fèmí lẹ́kẹ̀ padà sẹ́yìn àmọ́ gbogbo àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wọn ti kó lọ ẹ dákun tó ọlọ́ ẹ ṣàánú mi o ẹ dákun tó ọlọ́ ọba lọ́rin lọ́kà àmọ́ ẹ dákun tó ọlọ́ ẹ ṣàánú mi kò ní bàbá mọ́ èmi nìkan náà ló kù tí mo gbọ́ ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ ní ṣòfò mọ́ ẹ ní ṣòfò mọ́ ẹ dákun tó Ọlọ́run gọ́fìnẹ̀ ṣàánú mi ọmọ mi àgbà fẹ́ ṣe ẹ̀sáàmù pólì àbájáde tí ó fi ṣe sáàpù ló wà báyìí o wọn ò jẹ́ kó rí ṣe o ẹ dákun tó Ọlọ́run ẹ ṣàánú mi ẹ ra àánú gbà o ẹ dákun tó Ọlọ́run yìí ló jèrè sí ẹ ṣàánú mi o ẹ dákun tó Ọlọ́run ẹ dákun tó Ọlọ́run mo fi àánú gbà ẹ ra àánú gbà o. Assalamu alaikum. Mo kí ọba wa ìlú Ìlọrin mo sì kí gómìnà wa Kwara State mo kí chairman wa local government wa Ìlọrin East gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi ni mo fẹ́ ṣẹlẹ̀ gbogbo yín Ọlọ́run ó sàlámù ní mo kọ́wọ́ làkẹ́ ìṣàánú wa tí ń ṣẹlẹ̀ ají ní òru jẹta ní nǹkan bí aago 11 níjẹta yẹn bá ń jáde kò máa rí gbà pẹ̀lú sẹ́gì àmà wọ́n já àtàbà yìí di ní ọwọ́lé gíríkì ọba yìí di wọ́n bẹ̀rẹ̀ sí sílẹ̀ kó kálukú ni ọmọ mi tí ó bí kọ́kọ́ gbé lọ yìí yàrá ní ọkọ̀ já abdulwa sí ìsọ́lé yàrá ní ọkọ̀ já wọ́n kú gbogbo bájú rẹ̀ tó gbé kalẹ̀ tó gbé after àgbà wọ́n sílẹ̀kùn yàrá màmá rẹ̀ asọ̀rọ̀ àbọ̀ àti ìlọsọ sẹ́yìn after àgbà yẹn wọ́n lọ sílẹ̀kùn yàrá màmá rẹ̀ gbogbo tó náà ní ilé wọ́n sáà kó gbà síta èmi yìí náà gan mọ̀ wá nulẹ̀ ibi tí wọ́n ṣe gbìdìgbìdì wáyé dé yọjú wáyé dé bí wọ́n ti wọ́ mi náà sí ọ̀dọ̀ nù wọ́n ṣàfihàn mi gúnlẹ̀ nínú ilé so wọn ò tiẹ̀ gbérí léèdè tí wọ́n sọ wọn ò sọ Fúlàní o wọn ìsò ìbú wọn ìsọ Haúsá wọ́n ṣe ń sọ gbé ẹ̀rọ ni àgbérí tí wọ́n sọ àmọ́ lòdì tí wọ́n jẹ́ dìsí àwọn máa pé bòrò ni wọ́n àwọ̀ wọn tí mo rí bòrò ni wọ́n. gbégbòsà mẹ́ta fọmọdé yẹn máa ti ru ẹkùn gbòsà ṣe bẹ́ẹ̀ nǹkan tá à ń sọ lélẹ̀ structure discipline this is the only thing tá à ń béèrè ẹ jẹ́ kó wà well structured kó dẹ̀ ní discipline ló bá tán ẹ jọ̀ọ́ I say the same thing ìgbà tí mò ń mú advice yẹn lẹ̀ ìpè òṣè mẹ́jọ bá kí ní ìjẹ́mọ yín lọ́wọ́ ẹ ṣe gbẹ́bẹ̀ ẹ ṣàwọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ gbé parí because I hate so much Ondara inú yín dùn ẹ believe pé you are looking for a way to create problem between me and Igboho mo dẹ̀ ti sọ fún yín 1000 times wípé ẹ̀yin kọ́ lẹ connect mi àti Igboho ẹ lè tún wá ká lè jà èmi ò sí lára anybody be it media or warrior or whoever tó bá close mọ́ Igboho tó jẹ́ pé ó ṣàlẹ̀ jẹ níwájú ẹni tó jẹ́ pé òun ló fi ń mí Igboho ló fi ń mí láìsí Igboho nínú ayé wọn they can never do anything wọn ò lè achieve anything wọn ò lè jẹ́ nǹkan kan èmi Dara ò sí ń bẹ̀ Igboho ní brand wọn èmi náà ní brand tèmi but my brand mo fi lára brand mo fi support Igboho èmi ò sí lára àwọn tó ń ṣàlẹ̀ jẹ́ o lọ́dọ̀ Igboho tí ò ní tárí òtítọ́ torí ilẹ̀ tẹ́ ń ṣàjẹ́tẹ́ nílé ìbásòótọ́ ọ̀rọ̀ èmi ò ń ṣerú èèyàn bẹ́ẹ̀ yẹn mi ò make sísì lára Igboho I keep saying it mi ò jẹ èrè kan báyìí lára ẹ̀ kì í ṣe pé bí mo fi ń tàbùkù wọn mò ń jẹ́ kó yé yín wípé mo dúró tán mo wẹ̀ mo yán kàǹkàn so má fi ẹ̀yin alábòsí ẹ má fi compare mi èmi àti Igboho bá a ṣe dúró relationship wa ó dúró pa síbẹ̀ ni kò ṣe aṣàlẹ̀jẹ́ kò ṣe pé mo ní láti máa rally round kí wọ́n lè sọ and that is the reason why I have the opportunity and the right láti ṣe kí ni láti sọ òtítọ́ fún wọn kì í ṣe gbogbo ọjọ́ ni mo máa sọ ọ̀ṣà ní ọ̀ṣà ẹ̀ẹ̀kọ̀ọ̀kan mo ní láti máa sòótọ́ ọ̀rọ̀ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ èmi kì í ṣe bí alábòsí bíi ti yín ìgbà tẹ́mi náà ń fún wọn ní advice yìí ẹgbẹ́ parí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ sá lọ sọ́dọ̀ Igboho
bẹ́ẹ̀ ni àti rẹ́rìn kú ọ̀ṣà wá gbé nǹkan tí dára sọ ṣé ń jà ní ìdára ti ṣe gbá kan orí yín ti yí ìjọ wo lẹ fẹ́ bọ́ nínú ọ̀tẹ̀ mídíà lèmi èmi kì í ṣe warrior media mo dẹ̀ dúró nǹkan tí mo dúró lé lórí kò sí nǹkan tí mo sọ tí ó àtàkì Ìgbòho torí everybody tó bá ní ọpọlọ á mọ̀ pé mi ò fẹ́ ìṣubú ẹni mi ò sí lára ẹ̀yin tẹ́ máa dúró kó ṣubú kẹ́ lè wá next person gbogbo yín tẹ́ fẹ́ kú sí ọrùn Ìgbòho lónìí àṣẹyìn ṣì wà láyé ní ìgbà Yorùbá nation bẹ́ẹ̀ ṣe nìyẹn ìgbà tí wàhálà dé 2021 ìgbẹ́ là fẹ́ wé so ẹ̀yin kan ẹ ṣì wà láyé ẹ wà báyìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ipá wa kan ńgbà tẹ́yìn sá lọ àwa kan dúró tì í pẹ́sẹ́ bó bá kúrò àbẹ́ kúrú bó bá ga àbá ga ní fi ẹ́ sílẹ̀ nínú ìdààmú yẹn and that is why màmá fúnra mi ní kundus ní gbogbo ọjọ́ bí gbogbo ọmọ kóòtù ajíire ilẹ̀ Yorùbá bá hate on dára because of Ìgbòho èmi á máa yinra mi Ọlọ́run mi á sì yìn mí ọmọlúàbí family sì yìn mí mo dúpẹ́ èmi á sọ ọ̀rọ̀ ẹ gbọ́rọ̀ lẹ́nu brother yìí náà ó ní kí ló wí ó ní Ganiyu Ige àti OPC faction àwọn ọ̀dà OPC wọ́n ti jẹ́ ká mọ̀ wípé àwọn ọ̀dà OPC faction àwọn kan náà ṣe rádaràda Gani àtàwọn tí ẹnìkan ni ó ní kò sí nǹkan míì tó fẹ́ àṣefìjì pé kán dá wàhálà lẹ̀ kẹ́ bẹ̀rẹ̀ sí ní tàtàtà ara yín kẹ́ kọjú ìbọn síra yín kẹ́ máa para yín bó ṣe ṣe ní some years back tí àwọn ti fàṣẹ ń kọjú ìjà sí títí ẹ̀ tó para wọn tí OPC generally tó fi ní irú problem tán nílé ní tí ò ságbára kankan mọ́ ó ń fẹ́ kí wọ́n ṣe láṣebàjẹ́ bẹ́ẹ̀ wọ́n á provoke ẹ̀yin ọmọ ìrù ẹkùn débi pé ẹ bá pàdé ara yín patí ẹ máa wèlé yín ṣé ti gbàgbé pé ó ti fẹ́ ṣe some years back tó jẹ́ pé àwa là ń sọ fún yín pé ẹ má retaliate bí nǹkan tó ń fẹ́ nìyẹn ìdí méjì ni Gani fi ń fẹ́ lára àwọn òòṣà tó máa ń ṣe agbára fún ó ní láti ta ẹ̀jẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ fresh ẹ̀jẹ̀ ọmọ Yorùbá wọ́n ní ká sọ fún yín ẹ má jẹ́ kó ta ẹ̀jẹ̀ yín sílẹ̀ ó fi ń ṣagbára ni á fi make mọ́ owó á fi make mọ́ ọlá á fi ní iyì mọ́ ìkejì ó fẹ́ kí wọ́n ẹ̀rẹ́ kí gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n cancel ìrò ẹkùn ọ̀nà wo ló dẹ̀ fi lè àṣìfù ti cancel ìrò ẹkùn òun ni kó provoke Ìgbòho àti gbogbo wa ta dúró tì í tó da àwọn boys ẹ̀ síta pé kí ìjà yẹn kó di ìjà gbóró ká máa para wa pé yà pàdé pátí àbá lọ lórí láàrin títì àbí gathering àbí anywhere láyé èmi ṣe sọ wípé don't ẹgbọ́mọ tinú yín ojú Ìgbòho lè tẹ̀yìn tán iṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ mélòó ló fẹ́ dá sí òun nìkan gbogbo wa tá bá rally round ẹ̀ oníkálukú wa náà la máa ní láti contribute one thing or the other tí òfin ní ṣubú ìyẹn lèmi ń ṣe kò sí nǹkan míì. now ẹ̀yin Kwara kí lẹ wí ṣé lánàá ilẹ̀ ló tún ṣẹlẹ̀ wọ́n tún ti wá kó yín lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀ ẹjọ́ ẹ má bínú ẹ̀yin ọmọ Kwara o ẹjọ́ advice tèmi lélẹ̀ ẹ lọ sọ́dọ̀ àwọn heritage foundation àbí heritage kí náà pé wọ́n ẹ lọ bá lọ ya sáàdì náà ẹ lọ pé lọ ya sáàdì mo tiẹ̀ láìkì yín tẹ́tí ń pè é míà ṣé wọ́n rí gọ́vnà Abdullahi tẹ́lẹ̀ ń pè yẹn ò ní lè work gọ́vnà Abdullahi ò ní lè dá yín lóhùn because gbogbo northern governor pátápọ̀ ok ṣé Yorùbá gbogbo wọ́n fi bó ṣe pa yín tán kó yín lọ́mọ lọ yẹn ó ní iye tó máa fi tí gọ́vnà yín máa fi cash out lọ́dọ̀ federal wọ́n fi yẹn rí ìṣí pọ́kẹ́tì wọn ni kò sọ́jọ́ tẹ́ máa pè tó máa dá yín lóhùn tó bá dé dá yín lóhùn á máa fi yín lọ́kàn balẹ̀ ẹ má wọ́rì wọ́n máa dé wọ́n máa mọ̀ èrò ọ̀nà pa ó dọjọ́ tó bá gbowó lọ́wọ́ federal wọ́n fa yé yín ikú tó ń pa yín wọ́n yẹn ń jí yín lọ́mọ gbé tó ń pa yín dànù àwọn gọ́vnà sì fi yín rí ìṣí pọ́kẹ́tì wọn ni ìgbà tá ìrù ẹkùn déédéé tí wọ́n láwọn fẹ́ wá láti wá bá yín dá sí ṣèbẹ̀ rí ọ̀tẹ̀ tí wọ́n kó jọ àwọn onígbà kẹpa ọmọ Adéyẹmọ fún wa o láìláì èmi ò sí lára àwọn tó máa ní Ìgbòho lọ bá wọn dá sí kó má dé wá dàbẹ ni pé mo dájú tán gẹ́gẹ́ bí abiyamọ tó gbogbo ọmọ kóòtù ajíire Yorùbá ẹjọ ẹ bá mi dá sí ibi comment section kí lẹ fẹ́ kí Ìgbòho ṣe lórí fídíò tí wọ́n jù síta kò tún tí ì tán ṣètún tẹ̀lé mi wá gbọ́ òtítọ́ ọ̀rọ̀ àṣé ẹ̀yin ọmọ obedient àṣẹ ìmọ̀ọ́tọ́ ọ̀rọ̀ kí ló dé tẹ wá rí òtítọ́ tẹ wá gbógun ti President Bola Ahmed Tinubu abalajọ tẹ pé yín ò dọ́dọ̀ ẹ̀ tẹ̀lé mi ẹ wá wò. Person we voted in this country is Bola Ahmed Tinubu, and because the man we voted is not talking, that is why I keep saying we didn't vote all these characters that are talking. The first thing is that a leader must be speaking to the people. The person we voted in this country
is Bola Ahmed Tinubu. Tereko, ajawewu orosha, ogunagi sakaka, olopamupamu, olojigijigi, olopamupamu, olojigijigi, So, at almost 4 years as a president, òtítọ́ ṣẹ̀ṣẹ̀ jáde, inú tèmi wá dùn, mi mọ̀ bẹ́yẹ̀ olùbọ́ lè ṣe rí lọ́kàn yẹn. Wípé ẹnu Peter Obi gangan láti gbọ́ òtítọ́. See life. Now, come over here. My beautiful sister Aisha Yesufu. Over. Now that your leader that you carry for head walking like a gala, that's your Mr. Peter Obi that look like a saint, innocent soul, an angel to you, that you believe he has a magic finger, magic touch to make Nigeria in 4 years, abracadabra, and make it the best country in the whole world. Can you see what he has said now? Aisha Yesufu, listen to what your leader said, yo. Your leader has casted you, oh. Do you remember that Aisha Yesufu, for more than 2 years, you granted interview from anywhere, even on your channel, believing that you are disgracing President Bola Ahmed Tinubu. Tinubu is not your president. He will never be your president. You will never accepted him as your president. Either you accepted him or not. The whole wide world accepted him. And however, because every one of you twisted the whole thing. It was Mr. Peter Obi that won the election in 2023. They rigged it. Tinubu rigged it. Hey, even when Mr. Peter Obi took the whole matter to the court with different files, he was not even going to the court in order for them to declare him president, but to remove Tinubu. All what every one of you are after is to remove Tinubu because he's a Yoruba man. Nothing more. That is the major hatred you have for him. And that is why, as a president of Nigeria presently, there is no little or big things that he did in Nigeria to move Nigeria forward that will ever be welcomed by you guys. That is why the Igbos believe that the only thing they could do to destroy Tinubu and his government is to be releasing propaganda video every minute, every second, condemning his work, condemning his government, believing that it's going to work, and by next year, after the election, they will declare Mr. Peter Obi as the next president of Nigeria. The same Peter Obi that promised all of us, if he becomes Nigeria president, he's going to give us what? 24 hours electricity. But all of a sudden, recently, he said, no, not even 4 years. He doesn't even know how to do that. And if you listen to Amechi and every one of the Igbo political class coming out, downgrading Tinubu, saying one thing or the other about his government, you will know that all of them are empty-headed. They have nothing tangible to offer that is better than Tinubu's own. The only thing they are after is remove Tinubu. Okay, if they remove Tinubu, you want to take over. What do you have to offer? That means you have to give us something that is better than what Tinubu did. Okay, tell us what are the things that you want to do for us that Tinubu did not touch. Babu, all of a sudden, everywhere, me. So, Aisha Yesufu, you see the reason why all your causes and everything towards Tinubu for rigging 2023 election, you see the reason why it did not get to him and his family. It will never reach. Return back to the sender. That is why every one of you fight and quarrel every minute, every second, from ADC to NDC, from NDC to DDD to da. And that is why Mr. Peter Obi is disgracing every one of you. Mr. Dele Faro, Bami Dele Faro to me, Alva, because to you, Mr. Peter Obi is an innocent soul. He's an angel from heaven that is here that God sent to us to change Nigeria for better. Yeah. And you also, you know the way you have been attacking Tinubu and his government, left, right, center, and be painting Mr. Peter Obi as if he's an angel. Every one of you caused him, abused him. He rigged the election. Now, look at your candidate that you are marketing every minute, every second, every interview you attended. He came out and disgraced every one of you shamelessly. You see, he has said the truth. Nobody rigged it.
the winner of that 2023 presidential election is President Bola Ahmed Tinubu. So what are we talking about again? Aisha Yeshufu, shame, shame, shame. Mr. Dele Farotimi Faro, shame, shame, shame. Oh, Rufai Oseni Nara South Market, shame, shame, shame. Begin to mention their names on my comment section. God bless you as you do so. Orúkọ tèmi ò yí padà, Iye dára kó owó èkókókó ni mò ń jẹ́. Àní Yorùbá ló ní síá ìsìn. Ẹ jẹ́ ká ṣe bí ọmọ tó ní síá. Ẹ má jà pẹ́ lọ́bọ̀ jáwúra. Àwọn ọlọ̀tẹ̀ àárín wa, ayé yín ti bàjẹ́. Má gbàgbé láti bá mi like video, bá mi share, comment, support my brand. Ṣé o ti bá mi subscribe? O ti subscribe. What are you still waiting for? Oya do now. Bye for now. Ní rí Dubai lọ lórí ètò ilé ní. Ẹ má gbàgbé láti bá wa like, kẹ́ subscribe, kẹ́ lè máa padà jẹ irú àǹfààní nígbàkúgbà tá a bá ti post video. Ó dàbọ̀.